Wow! Dare vs Life apá kejì finally ó ti ní release date o, ìyẹn ní ọjọ́ Jímọ̀ láago mẹ́fà ọ̀la òde òní ni Dare vs Life apá kejì ó máa jáde o. Ìwọlédé Ọláníyan ó ti jáde báyìí ó ti sọ̀rọ̀, ó ti tender apology, ó dẹ̀ ti ní wípé òun wà very kíni o, òun mọ̀ pé òun ti já àwa olólùfẹ́ ẹ̀ nítàn mọ́ àti gbogbo àwọn tá ń retí Dare vs Life apá kejì. Ó ní ó dùn òun náà gidigidi gan ni o, decision yẹn tóun náà dẹ̀ take tó fi di wípé òun delay release date yẹn. Ó ní àwọn nǹkan kan tí ó wáyé ló fi fà á tí òun fi sún ọjọ́ release yẹn sí iwájú o. Òun ló fà á náà, ó wá ní òun wá bẹ̀ àwọn olólùfẹ́ òun wípé kí ẹ dákún, kí ẹ foríjì òun o, kí ẹ tú yáyà ní ọ̀la ọjọ́ Jímọ̀ òní ní aago mẹ́fà kí ẹ wá wo Dare vs Life apá kejì. Ó ní ìfẹ́ tí ẹ fi bá òun wo apá kìíní, òun náà ni kí ẹ fi bá òun wo apá kejì o. Ó dẹ̀ ní wípé gbogbo ohun tó ṣẹlẹ̀, òun ò lè máa tọ́ka àléébù kan àti ìwà ìbàjẹ́ fẹ́nìkan pẹ́nìkan tó fà á rẹ̀ torí pé kíni o, sinimá òun ni, fíìmù òun ni, movie òun ni. Òun náà dẹ̀ ní lọ́ní láti take full responsibility gbogbo ohun tó bá ṣẹlẹ̀ nínú ẹ̀ tó bá dẹ̀ jẹ́ wáyé nídìí ẹ̀. Ó wá ní nítorí ìdí èyí o, òun ń bẹ gbogbo àwa olólùfẹ́ ẹ̀ wípé kí a má bínú, kí a dákún, kí a dábọ̀, ká fi èdénú, kí a jọ̀ọ́, kí a fi oríjì òun o torí wọ́n ní kíni ọmọdé ò kí ń mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Gbogbo yín lẹ tí ń retí apá kejì Dare vs Life, sinimá tí gbogbo èèyàn tí ń wò pé ibo ló fẹ́ já sí. Ṣé Dare padà fẹ́ baby daddy ẹ̀ ni àbí ọ̀gá ẹ̀ níbi iṣẹ́ ló padà fẹ́? Ta ló fẹ́ ọmọ ẹ̀? Báwo ló ṣe ṣe? Ṣé baby daddy ẹ̀ já ọmọ ẹ̀ yẹn gbà ni? Gbogbo ẹ̀ ó di inú apá kejì Dare vs Life tí ó jáde láago mẹ́fà lọ́la.